ṣe ti lọ́rọ̀ rẹ̀. Mo ní pé tí mo bá ti kú sẹ́, kò yí Ọlọ́run ní wọ́n padà. Àìkú mi kò yí Ọlọ́run ní wọ́n padà. Ọlọ́run torí pé mo wà ló wà ìyàwó bàbá. Iye tó pẹ́ lọ lẹ́lúyà kú ló jẹ bàbá mi lọ. Iye tó pẹ́ lọ lẹ́lúyà kú ló jẹ bàbá mi lọ. Bí wàá ṣe tán la ìmọ̀ fún, torí pé ó dára sí mi. Ọmọ Ọlọ́run ti yá rí ẹ̀, èrò bí inú jẹ́ ọkàn. Tí bá lẹ́gbẹ̀rún àwọn kan, ó ti ẹ̀jẹ̀ tó jẹ́ kò sọ̀rọ̀ bí bẹ́ẹ̀. Àkọ́kọ́ ọpẹ́ Elédùmarè ọba bàbá mi ọlọ́wọ́ gbọgbọrọ adùnbọ́rì mátòṣì òun ló gbẹnu mú díẹ̀ sọlá. Bàbá tèmi ẹlẹ́rúurú ìkẹ́ mo dúpẹ́ dúpẹ́. Ọdún kẹẹ̀ẹ́dógún sẹ́yìn sásìkò táwa yìí 15 years ago bọ́bọ́rọ̀ dọ́là mi ò mọ̀ dúpẹ́ fọlọ́run ọba. Oògùn òkò ó lè yìnbọn apá ńlá ẹni tó bá ti kú báyìí. Irú wọn máa ń rántí wọn ní bọ́bọ́rọ̀ dọ́là kan ìṣẹ́jú kan ní. Wàá máa dúró ìṣẹ́jú kan fún gbogbo wọn o. Èmi dúpẹ́ f'Ẹlẹ́dùmarè bàbá mi. Ọlọ́run òkìkí ọ̀la òkò dúpẹ́ ó ṣeun bàbá. Wọ́n ṣàfẹ́ paná ògo yìí, wọ́n fẹ́ paná ẹ̀ṣọ́. Mi ò dẹ̀lẹ̀ bọ́ àti sàkọ̀kọ̀. Ọlọ́run ọba ń bọ́. Èmi ò dẹ̀lẹ̀ bọ́ àti sàkọ̀kọ̀. Bàbá tó jẹ́ pé orí mo fi ṣe bí mi o. Ìsàmì àtàpátá tí mo gbójúlé. Ohun gbogbo tó pamọ́ báyìí, ó kú bí Ọlọ́run ọba. Ṣé bíbí ya ni mo ti ń bọ̀ lọ́dún náà? 2008. Ní wòlíì Òkìkí ọlá bá pè mí pé kí n
jọ ìyà lọ́dún àwọn kí n tó máa lọ gbọ́gbọ́rọ́ tẹ́lá mi ò kọrin kan mo bá gbéra mo bá yà bí mo ṣe yà báyìí mo wá dágbére kó dàbọ̀ yìí máa lọlé àkọ́kọ́ wọ́n ní padà wá ń bí Olúwa ló sọ fún mi Olúwa ní kí n dojúkọ ẹ kí n yọ kí ẹ báyìí mo ṣe bọ́ ṣe wí Àyìndé mọ́rò tẹ́lá Àyìndé lọ́gbà. Ohun tó ń pa mí lẹ́kún etí inú